ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimat ni oníròyìn yìí. Àwọn 5 fojú balẹ̀ ẹjọ́ ní Adó-Èkìtì, èyí lohun tí wọ́n ṣe. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì lónìí tí í ṣe 20 oṣù kẹjọ ọdún 2026 yìí mú àwọn afurasí 5 lọ sí ilé-ẹjọ́ májísírèètì ní Adó-Èkìtì nítorí ẹ̀sùn pé wọ́n ní igbó India Hemp lọ́wọ́ láì gba àṣẹ. Wọ́n fi ẹ̀sùn náà kan àwọn afurasí náà níwájú ilé-ẹjọ́ pé wọ́n ní ewé tí wọ́n fura sí pé ó jẹ́ ewé egbò cannabis sativa tí àwọn ènìyàn mọ̀ sí India Hemp. Àwọn tí wọ́n fi ẹ̀sùn kàn ní Ọmọ́tọ̀sọ Ọpẹ́yẹmí, ọmọ ọdún 29, Fọlọ́runṣọ́ Emmanuel, ọmọ ọdún 28, Lámídì Àlàbá, ọmọ ọdún 42, Sànmí Òjó, ọmọ ọdún 28, àti Babátúndé Abímbọ́lá, ọmọ ọdún 26. Ọlọ́pàá tó ń ṣojú ẹ̀sùn náà ṣàlàyé fún ilé-ẹjọ́ pé àwọn afurasí náà ni wọ́n mú nígbà tí àwọn ọlọ́pàá ṣe iṣẹ́ wọn láti dènà títà àti lílo oògùn olóró láì gbàṣẹ. Ẹ̀sùn náà jẹ́ ohun tí ó lòdì sí òfin tó ń ṣàkóso nípa níní àti fífa igbó ìyún India Hemp ní orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn afurasí náà farahàn níwájú ilé-ẹjọ́, wọ́n sì ní àǹfààní láti sọ bóyá wọ́n jẹ̀bi tàbí wọn kò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. Ilé-ẹjọ́ sì tẹ̀síwájú pẹ̀lú ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí ìlànà òfin ṣe gbé kalẹ̀. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.